A kú dédé àkókò yìí, a kú ìwòyí. Ààrẹ ní tiwa ní jẹ̀bi kálékáko káàkiri àgbáńlá ayé níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ ìkànnì yìí, tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ wò wá. Sampfatis rédíò TV pẹ̀lú ìròyìn ajá àbálẹ̀ mọ̀ pé 5 and 6 omi ẹ̀kọ́ náà ni. Ibẹ̀ lẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ àwọn ìròyìn ajá àbálẹ̀ látọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, èèyàn yín Abídèmí Yusuf. Ìròyìn ajá àbálẹ̀ rèé, ẹ jẹ́ ń tẹ̀ sí yín létí kí n mọ̀jì ó tẹ̀tì àní kí n gbé yín débẹ̀ kí n mọ̀jà yín bọ́lẹ̀. Ǹjẹ́ ẹ ti mọ̀ pórí ló kó yọ, ǹjẹ́ ta lẹ́ni ọ̀hún? Mínísítà fún ipò agbára àti iná, ìyẹn tá a bá ń sọ nípa kíni, Adebayo Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ni. Orí ló kó mínísítà yọ ní alẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ èyí tó kọjá yìí. Ààrẹ ìyẹn àwọn ìgbìmọ̀ ìyẹn òṣèlú ìyẹn alákòóso ilẹ̀ USA yẹn ní Amẹ́ríkà lókè òkun lọ́hùn, wọ́n ti ṣàwọn kìlọ̀ kọ̀ọ̀kan nípa orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó epo orílẹ̀-èdè Nàìjíríà ń bẹ́ẹ̀ ní kíní kìlọ̀ ọ̀hún mò ń bọ̀ ohun èdè ẹ̀ ń tẹ́tí pọ̀. Kí ló dé? Ibi a bá ti gbọ́ bá yẹ ká bá ọgbọ́n tá a bá bá a gọ̀ ń bẹ̀ kò yẹ kó yanilẹ́nu tó ráyé ti rí bó ṣe fẹ́ rí. Èyí dífá fún kíni fìjìláńtẹ́ kan fìjìláńtẹ́ tó tún jẹ́ pé olórí fìjìláńtẹ́ lẹ́ni ọ̀hún àmọ́ ti mú sẹ́ǹkan mọ́kàn tẹ́ ẹ bá ń gbọ̀nà kó o wọ́jà. Ó dífá fún aláta tí ń tepo nǹkan ọbẹ̀ ti pé nìyẹn kẹ́ ẹ mọ́ bàá tún mọ́ rìn kí wá nǹkan ọbẹ̀ ni. Oníbàtà tí ń taṣọ ogun ẹ̀ fẹ́ kọ̀m̀pìlìtì ní tẹ́ ẹ fẹ́ gbọ́. Fìjìláńtẹ́ yìí lọ́wọ́ òfin ti mú o, kélé òfin ti gbé e, ó dẹ̀ kà ó sọ tẹnu ẹ̀ kí ni tó ṣe mò ń bọ̀ ń èdè. Káàbọ̀ padà láti ibi a ti lọ sẹ́mi mo tá a lọ polówó ọjà wa. Ẹ jẹ́ ń kóròyìn ajá àbálẹ̀, ẹ jẹ́ ń wọnú ẹ̀, ẹ jẹ́ ń tú pẹ́pẹ́pẹ́ tẹ̀rọ̀ kalẹ̀ kẹ́yìn gò mọ bí ti ń lọ. Mínísítà yẹn fún ètò iná múmú wá ní orílẹ̀-èdè yìí àti ní ipò agbára tá a bá ń sọ nípa Adébáyò Adelabu ìyẹn pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì. Bàbá ti ṣe kíni, wọ́n ti dúpẹ́ fọlọ́run, wọ́n fìyì fún Olúwa ọba ní ìgbà tí tó jẹ́ pé orí ló kó wọn yọ, orí ló yọ wọ́n. Tẹ́ bá ń gbọ́ orí agbe ajá fún agbe, orí àlùkò ajá fún àlùkò. Orí mi gbè mí mọ́ gbàbọ̀dé bú fún mi, tìmí lẹ́yìn mọ́ tìmí wájú, òun lórin tó bá dé ńgbà tí Ọlọ́run kó bàbá yọ. Ìyẹn Adébáyò Adelabu ní pápá òfurufú Ládòkè Akíntọ́lá níbi tí ọkọ̀ òfurufú aládàáni ti bàbá yìí gangan tó ti ṣe bẹ́ẹ̀ tó fẹ́ ní ìjánu tẹ́ pé lọ́lá àdúrà àti ọlá àwọn kíni àwọn àlùmọ́ọ́nì àwọn èèyàn ńláńlá jàǹrà àti kíni ìfẹ́ Ọlọ́run ọba ká mọ́ fọ̀rọ̀ gun orí kó bàbá yìí yọ o, torí àwọn nìkan kan náà ń bẹ nínú ọkọ̀ òfurufú yìí. Bàbá Adébáyò Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì pẹ̀lú kíni àwọn òṣìṣẹ́ wọn bíi mélòó kan náà ń bẹ nínú ọkọ̀ òfurufú aládàáni yìí, léyìí tó jẹ́ pé Ọlọ́run ló kó bàbá yìí yọ. Ẹ̀yin rèé èmi rèé, ẹni bò náà ṣe ń ṣe lọ́hùn-ún tí ò bá sí pé ọlá àánú àti kíni inú kan pẹ̀lú àdúrà ni. Ọ̀tọ̀ ni ibi tá a fojú sí, ọ̀tọ̀ ni ibi tí ọ̀rọ̀ ò bá lọ. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, bàbá yìí náà ti jáde ta o látọwọ́ agbẹnusọ wọn ti sọ̀rọ̀, ó ti fún àwọn oníròyìn ní ìròyìn tó dáa, ìyẹn ìròyìn good news nìyẹn. Ó ní ẹ̀yin oníròyìn ẹ ṣe mẹ̀dọ̀, àwa ń gbọ́, mò ń gbọ́, èmi gan ń gbọ́, etí mi ń kún pé Adébáyò Adelabu ní ìfarapa. Ó ní rọ́, ó ní pírí bẹ́ẹ̀ láròrò bóyí, ó ní nǹkan kan ò ṣe bàbá o. Ó ní adúpẹ́ fọlọ́run, ọ̀tá gbógun ni àmọ́ kí ni gbogbo ogun wọn omi ló padà jẹ́, òfo ọjọ́ kejì ọjà ni. Ó ní nǹkan kan ò mú Adébáyò Adelabu ìyẹn pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì. Ó ní kí ni kókó báyìí lára ọ̀tá lé, ó ní bàbá ń bẹ kánpé o, wọ́n ń jẹ àmàlà lọ́wọ́ ni. Ìyẹn ni ọ̀rọ̀ tí kíni agbẹnusọ Adébáyò Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì fi fún àwọn oníròyìn pé nǹkan kan ò sẹ́ni kankan nú ọkọ̀ aládàáni òfurufú ti pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì èyí tó fẹ́ níjànú díẹ̀ ní pápá òfurufú Ládòkè Akíntọ́lá o. Ó ní ẹ lọ sí mẹ̀dọ̀ ẹ̀yin ọ̀tá tẹ́ ẹ ti ń gbá wuyewuye káàkiri. Ó ní kíni kò sí nǹkan kan tó jọmọ́ pé Adébáyò farapa o. Ó ní pẹ̀ǹkẹ̀lẹ̀ sí kíni ń bẹ ní kàńpé. Ẹ jẹ́ ń kú òun bẹ́ẹ̀ kí n sún síwájú torí àrọ́jọ́ yẹn mú solókùn. Àkókò yẹn ò sí. Sampfatis rédíò TV náà lẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ mi. Ìkànnì tí ayé ń gbà fún lọ́wọ́ ti ń bẹ lókè tábìlì tẹ́ pé wọ́n ló gbà pẹ́pẹ́pẹ́ ni wọn ní dẹni yẹ̀yẹ́ bí omi gẹ́gẹ́. Ẹ jẹ́ ń tẹ̀síwájú, ẹ jẹ́ ń bọ́ síbi bò. àti gbà àní kíni tó ń ṣẹlẹ̀ gangan
bá a bá sọ pé ibi tó yẹ ká ti bá kíni ibi tó yẹ ká ti bá làákàyè tá a bá wá ń bá òmùgọ̀ ń bẹ̀ kò yẹ kó yani lẹ́nu n ó jẹ́ ni mò ń wá ò yẹ kó máa bókọ̀ ìdílé ẹnì kọ̀ọ̀kan jẹ́ èyí dífá fún kíni olórí aṣọ́de kan fijilantè olórí fijilantè kan eléyìí tí ọwọ́ bà fún iṣẹ́ adigunjalè ẹ̀ níbo ló ṣe jẹ́ olórí fijilantè èyí tó pẹ̀ ń jẹ́ owó ní kókó john ó kọ ọmọ ní rọmọ ó ti rò ó pé bí n bá rówó ní sàǹfàrà ó yẹ kí n wá lọ yóò là àmọ́ bí téèyàn ó bá ti wówó kéèyàn ó mọ owó kọ mọ̀lẹ́bí mọ́ boko ẹbí jẹ́ o owó ní kókó john ọwọ́ ti tẹ̀ o ẹni ọdún mẹ́rìndínlógójì ní 36 years of age èyí tó ṣàṣemọ́ṣe tẹ́ pé ọwọ́ tẹ̀ sí àwọn ẹ̀sùn adigunjalè kìí ṣolè kéékèèké olè tí ń gbébọn gidi tí ń dààmú ilé dààmú olóko ṣe é bá ń gbọ́ ní agbègbè kan ní ọbalẹ́ndé ní Ogun State àwọn àkókò yìí mọ́ Ìjẹ̀bú Òde wọ́n ní àwọn agbègbè yìí àti àwọn agbègbè kọ̀ọ̀kan wọ́n ní arákùnrin yìí èyí jẹ́ wọ́n sùn wọ́n forí lóṣù ká ogun lónìí lọ́la ni a kó dúkìá a kówó akẹ́rù a kó ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mọ́ra wọn àmọ́jọ́ gbogbo ń tó lè ọjọ́ kan báyìí ní tolóhùn torí ọwọ́ pálábá John owó ní kókó ti padà ségi èyí tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ láti kíni láti ikọ̀ ACP Assistant Commissioner of Police ìyẹn Ọmọyàyà Adéníyì léyìí tí bàbá yìí léde fún ìwọ́de pé kí ni ti ń dààmú wọn ẹ̀sùn adigunjalè yìí tiẹ̀ ti pọ̀ jù gan ẹjẹ́ bọ́ta ká mọ ti ń ṣẹlẹ̀ gangan ní kété tí wọ́n bọ́ta pópó ọ̀nà tó wà ní Ìságámù sí Ìjẹ̀bú Òde ní ojú ọ̀nà márosẹ̀ Bẹ̀ẹ̀nẹ̀ mọ́ra wọn ni wọ́n ti mú arákùnrin ká mọ̀ pa ọ̀rọ̀ gùn ọwọ́ tẹ John owó ní kókó nígbà tí wọ́n dẹ̀ mú òun náà ò ṣe méní kò ṣe méjì kódà kò bá wọn jiyàn ó ní ẹ ṣe mí jẹ́jẹ́ o ó ní èèyàn tẹ́ ẹ máa mú pọ̀ o ó ní sẹ́ rí gbogbo nǹkan olóró nǹkan ìjà tẹ́ ń wò tá a fi ń jalè yìí ó ní kì í ṣe páwa la lọ rà á fúnra wa báwa la ṣe ó ní ọlọ́pàá bíi tiyín náà ní ń fún wa ní àwọn ọlọ́pàá bá tún tọ̀pá bọ̀ fún ẹ pé John sọ fún wa làáhàn mi báyìí ni bàtà ké lódù fẹ́ mọ́ bẹ̀rù mọ́ fojo kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ John bó ló ṣe ṣẹlẹ̀ gangan ó ní sẹ́ fẹ́ gbọ́ àbẹ́ẹ̀ tí ẹ fẹ́ gbà bówù yín kẹ́ ẹ gbọ́ bówù yín kẹ́ ẹ mọ́ gbà ṣe é rí ara yín tó ń jẹ́ inspector ẹ lọ pè wá inspector ọlá tó tún mọ́ ń pè ní pastor ọlá inspector ọlá oníṣẹ́ rí pastor ọlá yìí gangan ní kò bọ́n fáwọn àwárà lọ́wọ́ ẹ̀ ní ìjọ míì máa ń yá wa tó bá rí i pé àwọn nǹkan ìjà àwọn nǹkan ìbọn tuntun ti dé tẹ́ pé àyìn sá lọ fún gbogbo èèyàn ní ẹmọ àwọn ìbọn míì ìbọn bá yìn kẹ̀rẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ilé àmì tìtì ó ní báwọn ìbọn yìí bá tún ti balẹ̀ sínú ọ̀dọ̀ wọn ṣíṣe ní máa fi tóun létí pé kí ni John ọjọ́ tètè máa bọ̀ kó kówó lọ́wọ́ nǹkan olóró tún ti dé o lédè kúkúrú ó ti sọ fún àwọn ọlọ́pàá èyí tí wọ́n mú tí wọ́n gbá amúṣínkú pé kí ni èmi nìkan kọ́ lẹ́ mú o ẹ tètè sáré tètè ẹ fa etí yín ẹ lọ mú John kó tó fi kí ni kó tó sálọmọ yín lọ́wọ́ kó tó júbẹ̀ ìwò ìfẹ́ àfẹ́wé ó ní pásítọ̀ John ẹnu mi àgò pásítọ̀ ọlá ni èmi ni John àmọ́ ọlá náà ń pe ẹni yìí tẹ́ ẹ bá ń gbọ́ inspector ọlá àbí kẹ́ ẹ pè é ní pásítọ̀ ọlá ó ní ẹ lọ wá kàn ó ní bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìwádìí yín ò fo ni èmi ti gbà ó pé kí ni ọwọ́ pálábá òun ti ségi olè lòun àmọ́ kọ́rọ̀ yìí lè dùn ẹ lọ pe pásítọ̀ ọlá tí gbogbo èèyàn tó mọ̀ sí inspector ọlá báyìí ni John owó ní kókó bó ṣe ṣàlàyé ń gbọ́ ọwọ́ pálábá ẹ̀ ségi èèmọ̀ rèé o ọ̀rọ̀ ń bá rò má rò fọ́ òfìjìláńtẹ́ aṣọ́de tó di kí ni ajínigbẹ́rù kó lọ fìjìláńtẹ́ tó tún di olè kìí ṣe fìjìláńtẹ́ lásán olórí àwọn fìjìláńtẹ́ tí tó ń mú kàn mọ́kàn láìlá ìlànà muhammadu rasulullah ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ eriwo kó mọ́ yàyàkuyà sínú ẹrù wa ni ẹ̀jẹ̀ ń súnwájú ẹ̀jẹ̀ ń pòókè rajà àkókò yẹn ò sí àmọ́ kí n tó tún fún yín ròyìn èyí tó kàn ẹ̀yin tèmi Robert kọ́ ni mí èèyàn ni mí ẹ̀jẹ̀ ń sẹ́mi mu Sampfatis rédíò TV lẹ́ ń láǹfààní àti mọ́ gbọ́ wa máa lọ tán ké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  máa sáré fa etí rẹ kó o sáré tètè àló dínú YouTube nìyẹn bọ́ ọ bá ti tẹ̀ sí Sampfatis rédíò TV ìkànnì yìí ló jà sí ó láǹfààní àti mọ́ wò wá ó dẹ̀ mọ́ gbọ́ wa gbogbo ìròyìn ibi tí ń ṣẹlẹ̀ gangan ó láǹfààní àti mọ́ gbọ́ kedere kó o dẹ̀ mọ́ wò ń bẹ̀ Sampfatis rédíò TV ìkànnì táyé ń gbà fún mò ń bọ̀.
ẹ káàbọ̀ padà látọjú bí a ti lọ ṣe kíni tá a ti lọ sẹ́mi mu èyí tá a lọ fún ojú ọjà ráńpẹ́. ẹ jẹ́ ń fún yín ní ìròyìn ẹyọkan èyí tó kù tó yẹ pé kíni pàpàpàpàpà tẹ́ ẹ bá ń gbọ́ bára alẹ́ ẹni bá ń jẹ kinní kan bá a bá dá a lẹ́kùn ẹ̀ mọ̀rúmọ̀wú rẹ̀ ò ní já sùn. èyí ló dífá fún àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso ìjọba lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn USA. àwọn ti ṣàkíyèsí àwọn ọmọ ènìyàn káàkiri gun àgbáńlá ayé yálà àwọn tí ń gbégun ọ̀dọ̀ wọn tó jẹ́ àjòjì àbáwọn àjòjì míì tí ń gbé orílẹ̀-èdè káàkiri tó yẹ pé àwọn ọmọ wọn bẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ ìlédè ní gbangba ni nígbà tí agbẹnusọ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí. ó ní ṣé ẹ fẹ́ gbọ́, ó ní àwọn orílẹ̀-èdè kan ń bẹ tó jẹ́ pé àti wọ wọn báyìí nira. ó ní bẹ́ẹ̀ bá fẹ́ wọ ojúlọ alákànfí sọ́rí. ó ní àgàgà orílẹ̀-èdè Nàìjíríà. ó ní àwọn kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú hílàhílo àìsí ètò ààbò, àìsí owó, ọ̀wọ́n gógó àwọn nǹkan. ó ní ebi kúnnù ìlú wọn, kò tún sí ìfọ̀kànbalẹ̀ ìforílẹ̀sùkà. ó ní hílàhílo lọ́sàn-án lóru àti ní alẹ́ ni. ó ní ṣé wá fẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọbẹ̀ àbẹ́yìn àjòjì tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ orílẹ̀-èdè yìí. ó ní àwọn ilé ìtura kan wà tẹ́ ẹ gbọ́dọ̀ dé sí láti sá fún àwọn ìpalára yálà bíi ìjínigbé ni, ìṣeni níjàmbá, ìṣeni ní ṣùtá, ìkóni ní dúkìá lọ. ó ní àwọn àgbègbè kan wà tẹ́ ẹ gbọ́dọ̀ dé sí lórílẹ̀-èdè Nàìjíríà. àhín lọ̀rọ̀ yìí ṣe pé kí ni agbẹnusọ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe wá mọ ìlú wa tó àwa tí a jẹ́ ọmọ ìlú orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ti kọ́ lára àwọn dangerous country ní àgbáyé, ìlú tó jẹ́ pé lọ́wọ́ èyí ó ń dùn tá a gbọ́dọ̀ wí kàn ó kù èwo tiẹ̀ làbúrò mọ́ pẹ́ sọ. ìlú tí ń kan bóbó lọ́wọ́ yìí ni eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn. orílẹ̀-èdè Nàìjíríà ti di orílẹ̀-èdè tó jẹ́ wípé àfi ká bẹ́ pákó fún ìbẹ́lọ́run ọba ni. èyí dífá fún agbẹnusọ ààrẹ Amẹ́ríkà nígbà tí bàbá yìí tẹra mọ́ ọ̀rọ̀ yìí. ó ní òun ò sọ̀rọ̀ yìí sọ pé bóyá àwọn ọmọ Amẹ́ríkà ti ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan. ó ní oríṣiríṣi àwọn ọmọ ìlú ní ń bẹ ní Nàìjíríà yín káàkiri àgbáńlá ayé. àwọn ọmọ Yúróòpù ń bẹ ń bẹ, ilẹ̀ adúláwọ̀ bíi tiwọn náà ń bẹ ń bẹ, Americans ní ọ̀dọ̀ àwọn ń bẹ ń bẹ, ó ní àwọn Asian ń bẹ ń bẹ. ó ní tóun fi sọ̀rọ̀ yìí ni wípé ojúlàlá kan fi sọ́rí tẹ́ ẹ bá dẹ̀ ní ẹ kò kàn mí kò kàn mí yóò tí ó fi kẹni tí ó kàn dé pé yóò kàn èèyàn ò ní mọ̀. ó ní lòun fi sọ̀rọ̀ yìí síta. ìlú Nàìjíríà ẹsẹ̀ ìlú táwọn lè máa wòran. ó ní báwọn bá ṣe àwọn èyí ó ṣeé ṣe kí àwọn alákòóso àwọn ìgbìmọ̀ wọn, àwọn tí ń darí wọn, kí wọ́n wo ojú àánú àwọn kan ṣàánú àwọn ọmọ orílẹ̀-èdè yìí. ó ní ìlú yìí ti kún fún àìní ètò ààbò tó gún régé. ó ní kò sí ètò ààbò, à ń jínigbé lónìí, à ń jínigbé lọ́la, à ń bẹ́ni lórí, à ń fi ní ṣe owó, ebi ń pa àwọn ìlú, gbogbo nǹkan wọn gógógó. ó ní àwọn nǹkan yìí ti di ohun nira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. ó ní ẹ máa gbọ́, ẹ má lọ sáwọn agbègbè kọ̀ọ̀kan. àwọn ilé ìtura tẹ́ pé ẹ̀yin àjòjì bá débẹ̀ ẹ fẹ́ dé sí, wọ́n ń gbé èèyàn nílé ìtura náà. ilé ìtura ọ̀hún wọ́n tún ń lòyàn fún àti fi ṣe owó. ó ní ṣerú ìlú báyìí, ṣerú ìlú báyìí. ó tún sọ lẹ́ẹ̀kẹta làwọn ròyìn bá ní baba ǹjẹ́ ntẹ́ fẹ́ wí náà òjò bá ń lọ àbẹ́ tó fẹ́ fi kún. ó lóun ò mọ tóun ó sọ mọ́, ló bá máa ń káchíìfù ẹ̀ ló fi ń nujú. ó ní ju gbogbo ẹ̀ lọ ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí àmọ́ tó bá dénú ẹ̀ yóò dodidi. A piece of word is enough for a wise, and when it eventually landed in this particularly stomach, it will become a wider. ní èbó mo tún wá sọ ẹ̀yin ni ẹ mọ̀ tú ẹ̀yin nu ẹ̀yin mínú ẹni bò náà ṣe ń ṣe hàn yín. ẹ dákun ẹjẹ mọ́ fèyí ṣe lọ àròjọ yẹn mú solókùn. ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òfò lọ fún ni ò jẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run ọba báyìí ní jogún ẹ̀ fún ni. èmi ní mọ̀ ọwọ́ ẹ̀yin ní mọ̀ bá ìdààmú òní bá yín, ó ń dúró yín òní jókòó lágbára ọlọ́run ọba. ó kọ́ mi ò yípadà Abídèmí Yusuf ìjọba àbí Mufasa. Sampfatis rédíò TV lẹ́tí ńláǹfààní àti mọ́ gbọ́ mi. ìròyìn ajá àbálẹ̀ tòní òní jù báyìí lọ. níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run àbí ńgbà míì ẹ mọ́ tún wọ́rí ẹ mọ́ fọ́ abẹ́ ẹ ti ń fọ́ ẹ tí ẹ bá fọ́ ẹ ti fọ́ kọ̀ọ̀pù nìyẹn. èmi ń lọ fún tòní mo dánu dúró ó dìgbà kan náà.